Hello. Hello. Ẹ pa rédíò yín mà. Ẹ kálẹ́ sà. Ẹ pa rédíò yẹn mà. Mo ti kúrò tó ń ti pa. Ilé olórogún lè tókílẹ̀ ńlá kọjá. Ẹ jọ sà, ọ̀rọ̀ ọmọ mi obìnrin fọ́sùn mi ni mo fẹ́ sọ máa fẹ́ kẹ́kẹ́ làmì fẹ́rin làmì mọ̀ràn. À ń gbọ́ yín mà. Ẹ jọ sà, ó ṣẹlẹ̀ pé ọmọ yẹn dáàdì tó ń pẹ̀lú ẹ̀ ni mo bí wọn fún. Ẹ jọ sà. À ń gbọ́ yín màmá Ẹ mi. jọ sà ń gbọ́. Òun kọ́ ni mo bí wọn fún. Ẹ ṣe pa rédíò yẹn mà. Ẹ pa rédíò jẹ náà. Bí wọ́n ti pa báyẹn. Bí wọ́n ṣe ń. Ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín báyìí mà. Ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín mà. Fọ́sùn mi. Bàbá ẹ̀ ṣaláìsí. Ó ní mo ṣe fẹ́ ẹni tí mo fẹ́ yìí. Bí wọ́n ṣe ń tírìtì ẹni tí mo fẹ́ yẹ yìí síbẹ̀ láìpẹ́. Mo dẹ̀ jẹ́ kó ṣe rí pé àti kékeré ní dájẹ́ ti ṣaláìsí tó kò ń ṣe bóyá èmi ni mo ṣe nǹkan tó fi kó àyíká kan ní pé wọ́n lọ síbi iṣẹ́ ní àti ibi iṣẹ́ náà ti gbé wọn ti gbàdìgbà náà dẹ̀ ti kú. Pé láti gbà yẹ ó tó bí ọdún mélòó kan tí mo dúró kó tó pé mo má rí. Mo ní kí ló tó wá ń tírìtì bàbá tí mo wá fẹ́ tó wá ń ṣe wọ́n báyìí tó ṣe wọ́n báyìí ó ní òun ò ṣe wọn kan. Bó ṣe ń ṣe sẹ́mi náà mo fi bẹ́ẹ̀ láìkẹ́. Ó wá tó ìjọ òwò sísìn báyìí bóyá ẹjọ́ sátidé ṣá. Mo ti bímọ fún dádì yẹn mo ti bímọ kan fún dádì tí mo ní mo fẹ́ yẹn. Òun àti ọmọ yẹn kò wá kí n fẹ́ rí ọmọ yẹn rárá ọmọ yẹn ṣe láìkẹ́ kò kí n fẹ́ rí ọmọ yẹn rárá ó ṣàkóso òkókò lẹ́gbẹ̀ẹ́ mi kó ṣàmàdí àgbè mọ́. Wọ́n á lọ pé yẹn ní kí ló ṣe é pẹ̀lú àbúrò ẹ̀ lọ́mọ yìí náà ó ló máa gbẹ̀ kú ó máa ká ní rárá kó ṣàmàlọ́. Ó ṣàdá gbogbo ẹ̀pọ̀ níjẹta yẹn. Ó ṣe dàpọ̀ báyìí láti gbà yẹn báyìí. Bí ó ṣe wá bó bá wá sílé kò ní kí ìlú ilé á kàn wá sílé á múra á dẹ̀ máa lọ síbi iṣẹ́ á wá nulẹ̀ á múra á máa lọ síbi iṣẹ́ kò ní kíyàn àti mi àti dádì ìkẹ́dùn. Kí ni mo fẹ́ ṣe sọ́mọ yẹn kí ni mo fẹ́ gbà mí mọ́. Kí ni èjì ọmọbìnrin yẹn? 20 years. 20. Bẹ́ẹ̀. Òun gan ti dìyà lélẹ̀ ó ti dìyà lélẹ̀. Kí ni èjì ọmọ tí ẹbí lè tẹbí fún bàbá? 9 years. Bàbá yẹn dẹ̀ ń ṣe dáadáa sí yín àná wọ́n ṣe dáadáa sóun náà. Wọ́n ṣe dáadáa sí mi wọ́n dẹ̀ ṣe dáadáa sóun náà. Ṣùgbọ́n òun gangan fún ara ẹ̀ kò reciprocate nǹkan tí bàbá yẹn ń ṣe ó tún ṣe bákan sí wọn ní. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tẹ́ máa ṣe Ìbàdàn lẹ wà. Má. Ìbàdàn ni mo wà Ìbàdàn. Pẹ̀lú agbára Ọlọ́run ayé yín ò ní bàjẹ́ ẹ ṣàmì o. Àmín Jésù. Ọ̀rọ̀ yín ò ní dàrú. Àtọmọ kìíní àtọmọ keje máa jèrè wọn. Ẹ̀mí bàbá yẹn náà máa gùn pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ máa ṣe nǹkan kan fún mi.